Mo kí gbogbo àwa ọmọ Ọlọ́run níbikíbi tí ẹ ti ń gbọ́ mi ní òwúrọ̀ yìí wípé a kú àsìkò ọdún tuntun. A gbàdúrà pé bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tí ọdún tó ń bọ̀ yóò ṣojú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa. Èyí ni ìwàásù tí dáósìsì tilẹ̀ Ifẹ̀ ṣe ètò rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, olùrànlọ́wọ́ gbogbo ẹ̀dá tó gbẹ́kẹ̀ wọn lé ọ, ràn wá lọ́wọ́ kí a lè ṣe ohunkóhun tí o bá ní ká ṣe ní ọdún tuntun yìí nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó ìwàásù tàbí ọ̀rọ̀ tá a fẹ́ fi gbara níyànjú lówùúrọ̀ yìí ni mo pè ní ṣe ohunkóhun tí ó bá wí. Ṣe ohunkóhun tí ó bá wí. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Jòhánù, ìrètí Jòhánù orí 2 ẹsẹ̀ 5. Ìyá rẹ̀ sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ohunkóhun tí ó bá wí fún yín, ẹ ṣe é. Nígbà tí ipá ènìyàn bá pin, nígbà náà ni Ọlọ́run máa ń fi àjùlọ hàn. Èyí ni ó ṣẹlẹ̀ níbi ìgbéyàwó ti Kánà ti Gálílì, níbi tí a pè Jésù àti ìyá rẹ̀ sí. Wọ́n ń jẹ, wọ́n mu títí tí wáìnì kò fi sí mọ́. Títí tí wáìnì kò fi sí mọ́. Wọ́n gba ọ̀dọ̀ Màríà, ìyá Jésù lọ. Jésù pàṣẹ pé kí wọ́n pọn omi kún àwọn kòkò tí ó wà nínú yàrá náà. Bó lè jẹ́ wípé àṣẹ náà kò jọ ohun tí ó mú ọgbọ́n wá lójú àwọn ènìyàn tó wà níbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé àwọn ọmọlẹ́yìn náà tẹ̀lé ohun tí ìyá Jésù sọ ní ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbéyẹ̀wò fún ìwàásù yìí. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ kà á. Ó ní ìyá rẹ̀ sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ohunkóhun tí ó bá wí fún yín, ẹ ṣe é. Tí a bá kà síwájú, wọn ní ìkòkò òkúta omi 6 lé a sì gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ìwẹ̀nùmọ́ àwọn Júù. Ọ̀kọ̀ọ̀kan gbà tó ìwọ̀n ládùúgbò 2 tàbí 3. Jésù sì wí fún wọn pé ẹ pọn omi kún ìkòkò wọn nì. Wọ́n sì kún wọn títí dé etí. Ó sì wí pé ẹ bù ú jáde nísinsìnyí kí ẹ sì gbé tọ̀ olórí aláṣẹ lọ. A ó rí nínú ẹsẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí wípé ohun tí Jésù ní kí wọ́n ṣe, wọ́n ṣe. Nítorí náà ìyàtọ̀ ńlá sì ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ tí wáìnì tí Jésù pèsè fún wọn dára ju ti àtẹ̀yìnwá lọ. Wáìnì tán pèsè ó tún dára ju ti àtẹ̀yìnwá lọ, tó bẹ́ẹ̀ tí olórí aláṣẹ gangan pàápàá tó ṣe kíni o, tó jẹ́rìí sí. Tá bá wo ẹsẹ̀ 10, ni ó sì wí fún wọn pé olúkúlùkù ènìyàn a máa gbé wáìnì rere kalẹ̀ nígbà tí àwọn ènìyàn bá sì mu yó tán. Nígbà náà ni ìmú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá, ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Ará, ní pọ́nbélé, ohun tí ó dára jùlọ Kristi ló ní lọ́dọ̀ rẹ̀. Òun dẹ̀ ni kì í jẹ́ kí ojú kó ti àwọn ọmọ tirẹ̀. So nítorí náà, gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn Kristi ṣe lówùúrọ̀ yìí, bẹ́ẹ̀ ni Ọlọ́run retí àwa náà kí a ṣe kíni o, kí a ṣe ohunkóhun tí ó bá wí fún wa ní ọdún yìí, kí ọdún yìí kó bá lè rọ̀ wá lọ́rùn. Ará nínú Olúwa, bí àwa náà bá fi ayé wa, báwa náà bá fi ààyè gba Jésù nínú ayé wa lọ́dún yìí 2025 láti máa darí ayé wa, ìgbéyàwó wa, ìdílé wa, iṣẹ́ tàbí ìdókòwò wa yóò mú ìyàtọ̀ wá tí àwọn ènìyàn yóò rí.
tí wọn yóò rí, tí wọn yóò sì máa fi ògo fún Ọlọ́run. Ọ̀nà kan ṣoṣo tí a fi lè ṣe léyìí náà ni kí a ṣe ohunkóhun tí ẹ̀mí mímọ́ Ọlọ́run bá ní kí a ṣe. Nípa gbígbọ́ràn sí i pẹ̀lú ẹ̀mí ìgbàgbọ́, àwa yóò sì rí iṣẹ́ ìyanu Ọlọ́run nínú ayé wa. Ìwé wòlíì Àìsáyà orí kìíní ẹsẹ̀ 19 ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin yóò jẹ ire ilẹ̀ náà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ fẹ́ nìkọ̀ọ̀kan wa láàárọ̀ yìí, tí a bá gbọ́ tí a sì ṣe ohun tí ẹ̀mí mímọ́ ń sọ fún wa, dájúdájú ire tó wà nínú ọdún 2025 yóò tẹ̀ wá lọ́wọ́. Mo sọ nínú àìsàn ọdún tuntun fún àwọn ènìyàn Ọlọ́run wípé ọdún 2025 ọdún tó kó ògo lọ́wọ́ ni, ọdún tó kó ògo lọ́wọ́ ni. ṣùgbọ́n ó wá wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa bí ẹnìkọ̀ọ̀kan ṣe máa rí ògo tí ẹ gbà fún ti ọdún yìí láti lò. Ohun tá a sì lè ṣe náà ni wípé ohunkóhun tí Jésù bá ní ká kó o ṣe, ohunkóhun tó bá ní kí n ṣe kí ni o, kí n ṣe é. Ògo náà yóò ṣe kí ni o, yóò tẹ̀ mí lọ́wọ́, yóò sì tẹ ìwọ náà lọ́wọ́. Wọ́n náà arógo lò yàtọ̀ fún gbogbo àwọn ọdún tó ti kọjá. Tí a bá ṣe ohun tí Jésù ní ká ṣe, ó dáni lójú wípé ẹnikẹ́ni tó bá ṣe kì yóò ṣe aláìní ohun tó dára láti lò. Lọ́dún 2025 yìí kì yóò ṣe aláìní ohun tó dára láti lò. Ohun gbogbo tó dára ni ó ṣe kí ni o, òní yóò wọlé tọ̀. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run tún sọ fún wa wípé ó ní ohun gbogbo tí ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó fi Olúwa, ìyẹn àwọn tí wọ́n gbọ́ràn sí àṣẹ rẹ̀. Bẹ́ẹ̀ ni ìwọ kì yóò rí ìjákulẹ̀ tàbí ìdójútì nínú ohun gbogbo tí o bá dáwọ́lé lọ́dún yìí tó bá ṣe ohun tó ní kí o ṣe. Òun náà ni wípé kí a jẹ́ mímọ́ bí ẹni tí ó pè wá bí ó ti jẹ́ mímọ́. Ǹjẹ́ ìwọ ṣe tán láti jẹ́ mímọ́? Jíjẹ́ mímọ́ rẹ ni pé láti bá Ọlọ́run rìn, láti bá Ọlọ́run rẹ̀, láti súnmọ́ Ọlọ́run àti kí Ọlọ́run kó súnmọ́. Torí náà agbára àti okun láti ṣèyí, ẹ̀mí láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí láti gbọ́ràn sí àṣẹ rẹ̀, Olúwa nínú àánú rẹ̀ á fi fún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, fún ọ̀rọ̀ rẹ tó ti jáde lọ sí etí àwọn ènìyàn rẹ, jọ̀wọ́ fún wa ní oore ọ̀fẹ́ láti mú ọ̀rọ̀ náà lò fún ògo orúkọ rẹ, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín.